ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n rí nǹkan tó ń lọ ní ṣọ́ọ̀ṣì gbajúgbajà wòlíì ìjọ Celestial táwọn èèyàn rí ìtúsílẹ̀ lọ́dọ̀ ẹ̀ lásìkò yìí ni ìyún wòlíì Tọ́pẹ́ Padònú ni wọ́n máa ń bá ọkùnrin náà dúpẹ́ tí wọ́n sì ń bá a yọ̀ lórí àwọn nǹkan tuntun tí Ọlọ́run ń ṣe nínú ayé ẹ̀. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ sí wòlíì Tọ́pẹ́ Padònú tí bàbá ẹ̀ olóògbé Raphael Padònú tó jẹ́ gbajúgbajà àgbà wòlíì nínú ìjọ Sẹ̀lẹ́, kódà tí bàbá náà tó tún jẹ́ àwọn wòlíì tó bá olùdásílẹ̀ ìjọ Celestial wòlíì Joseph Bílèwù Samuel Bílèwù Ọ̀ṣọ́fà tó bá a ṣiṣẹ́. Níṣẹ́ mà ní wòlíì Tọ́pẹ́ Padònú ìní ó mà ti ń tún ilé ìjọsìn ẹ̀ ṣe tó sì jẹ́ pé òbítíbitì owó oníyebíye ìní wòlíì Tọ́pẹ́ Padònú ló ná sí ilé ìjọsìn ẹ̀ ní Celestial Church of Christ Olifi Parish 2 tó wà ní 35 Ògúntólú Street lágbègbè Mẹ́ran ìyẹn ní ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ pé ọ́fíìsì ìgbàlódé tó yẹ wòlíì àti ẹni táwọn èèyàn ńláńlá tó ń wá sí ní gbogbo ìgbà ìní wòlíì Tọ́pẹ́ Padònú ìní ó mà ti kọ́ sí inú ṣọ́ọ̀ṣì ẹ̀ tó wà ní agbègbè Mẹ́ran ìyún Olifi Celestial Church of Christ Olifi Parish 2. Yàtọ̀ sí eléyìí, àwọn iṣẹ́ ìdàgbàsókè ọlọ́kọ̀-ò-jọ̀kan mà ní wòlíì Tọ́pẹ́ Padònú ló ti ṣe sí olú ilé ìjọsìn ẹ̀ báyìí, tó sì jẹ́ pé gbogbo àwọn àyíká àti gbogbo agbègbè inú ìjọ náà ló ti yí padà báyìí. Àwọn tó sì ti dé ìjọ náà yálà láti oṣù bíi 3-4 sẹ́yìn tàbí lọ́dún kan sẹ́yìn ni wọ́n ń wo ilé náà láwò sí fìlà báyìí tí wọ́n sì ń kan sára, kódà táwọn míì sọ pé àwọn kò da ibẹ̀ mọ̀mọ́ pẹ̀lú bí ibẹ̀ ṣe wá rí báyìí nígbà tí wòlíì Tọ́pẹ́ Padònú tó náwó síbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ tó ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀, wòlíì Tọ́pẹ́ Padònú tó jẹ́ pé òun ni wòlíì tó sọ àsọtẹ́lẹ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò jáwé olúborí nínú ètò ìdìbò oṣù kejì ọdún tó kọjá kó tiẹ̀ tó di pé ìdìbò náà wáyé. Lásìkò tọ́pọ̀ àwọn èèyàn ń sọ oríṣiríṣi àwọn ìran pé Tinubu ò ní wọlé, tó jẹ́ pé òun nìkan ló dúró pé Olúwa fi hàn òun lélẹ́yìí, tó sì tún jẹ́ pé òun ló tún sọ ìran ìpè gbajúmọ̀ òṣèré tíátà tó jáde láyé lóṣù karùn-ún ọdún tó kọjá ni ìyẹn Murphy Alfalabi tó sọ àsọtẹ́lẹ̀ pé yóò kú, àti àwọn àsọtẹ́lẹ̀ ńláńlá míì tó ti wá sí ìmúṣẹ. Nígbà tó ń bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀, wòlíì Tọ́pẹ́ Padònú jẹ́ kó dì í mọ̀, ó ní òun gbé Ọlọ́run alààyè ga lórí iṣẹ́ òun àti lórí ìgbésí ayé òun tí Ọlọ́run bàbá òun Raphael Padònú tí ò fi òun sílẹ̀. Ó ní gbogbo àwọn nǹkan ńláńlá tóun ṣe sínú ìjọ òun, àwọn àtúnṣe, ó ní ìrànlọ́wọ́ Ọlọ́run àti ìrànlọ́wọ́ àwọn èèyàn ni. Ọ̀pọ̀ àwọn èèyàn káàkiri òkè òkun tí wọ́n ti rí iṣẹ́ ìyanu látara òun, tí wọ́n wá ṣe ìjẹ́rìísí agbára Ọlọ́run náà ni wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan. Bẹ́ẹ̀ ló tún jẹ́ kó dì í mọ̀ pé ọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá Nàìjíríà tí wọ́n wá ń gbàdúrà ní ọ̀dọ̀ òun lásìkò ètò Ọlọ́run sì ń dá lóhùn, àwọn ló wá ń fi ẹ̀mí ìmoore hàn sí iṣẹ́ Ọlọ́run, tó sì ní òun náà dúpẹ́ nítorí pé Ọlọ́run kò dojú ti òun. Fún àǹfààní àwọn tó bá fẹ́ bá wòlíì Tọ́pẹ́ Padònú sọ̀rọ̀, nọ́mbà fóònù tí ẹ lè pe wòlíì Tọ́pẹ́ Padònú sí rèé o: 080 26 19 07 78. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o: 080 26 19 07 78.